Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn odi, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa Ọlọ́run wo olùfẹ́ wa, àwa gbé yín ga ṣe yín lọ́ba fún àánú àtojú rere ńlá láti àrígbà. Àdúpẹ́ tẹ́ ẹ tún jẹ́ kárí ọjọ́ ìṣẹ́gun àkọ́kọ́ nínú ọdún tuntun. Àdúpẹ́ fún àwọn ogun tẹ́ ẹ ti ṣẹ́ fún wa láti ẹ̀yìn wa ní ògbólógbòó ọdún ni. A sì dúpẹ́ fún eléyìí tí ẹ ń ṣẹ́ lọ́wọ́lọ́wọ́ àti èyí tí ẹ ò tún ṣẹ́ síwájú àti síwájú sí nínú ọdún tí a wà yìí. Ọlọ́run a sọ wípé ẹ ṣé fún gbogbo àwọn oore ńlá ràǹbàtà rábátà tí owó kò lè rà yìí. Ọlọ́run a gbàdúrà wípé ọ̀rọ̀ tí a ó gbọ́ lẹ́ni yóò ṣe ayé ọkàn àti ara wa níre. A ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kù Adéjàre Adébóyè kọ. Ẹni ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹfà oṣù kìíní. Àkòrí tí a ó gbéyẹ̀wò lénìí sọ wípé ohun ìhámọ́ra ìmọ́lẹ̀ apá kìíní. Ohun ìhámọ́ra ìmọ́lẹ̀ apá kìíní. Àwọn àkọ́sórí wa nínú ìwé Róòmù orí ìkẹtàlá ẹsẹ̀ ìkejìlá. Bíbélì kíkà wa nínú ìwé Róòmù bákan náà orí ìkẹtàlá ẹsẹ̀ ìkejìlá sí ìkẹrìnlá. Bíbélì ní ọdún kan. Ìwé Genesis orí kọkànlélógún títí dé orí ìkẹtàléníogún. Orin ìkẹrìnléníogún. Mo fẹ́ kí n dàbí Jésù. Àkọ́sórí Róòmù orí ìkẹtàlá ẹsẹ̀ ìkejìlá. Òru bù kọjá tán, ilẹ̀ sì fẹ́rẹ̀ mọ́. Nítorí náà ẹ jẹ́ kí a bọ́ ara iṣẹ́ òkùnkùn sílẹ̀ kí a sì gbé ìhámọ́ra ìmọ́lẹ̀ wọ̀. Bíbélì kíkà bákan náà Róòmù orí ìkẹtàlá ẹsẹ̀ ìkejìlá dé ìkẹrìnlá. Òru bù kọjá tán, ilẹ̀ sì mọ́ o. Nítorí náà ẹ jẹ́ kí a bọ́ ara iṣẹ́ òkùnkùn sílẹ̀ o kí a sì gbé ìhámọ́ra ìmọ́lẹ̀ wọ̀. Jẹ́ kí a máa rìn títọ́, kí a máa rin ìrìn títọ́ bíi ní ọ̀sán, kì í ṣe ní ìréde òru àti ní ìmutípara, kì í ṣe ní ìwà èérí àti wọ̀nbìà, kì í ṣe ní ìjà o àti ìlara, ṣùgbọ́n ẹ gbé Jésù Kristi Olúwa wọ̀ kí ẹ máa sì pèsè fún ara láti kí ẹ má sì ṣe pèsè fún ara o láti mú ìfẹ́kùfẹ́ rẹ̀ ṣẹ. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kù Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. Ọ̀pọ̀ àwọn onígbàgbọ́ wọ́n ń bá òkùnkùn jà nínú ọkàn wọn nítorí pé ọkàn wọn kún fún ìkórìíra àti ìbínú. Díẹ̀ nínú wọn bínú sí Ọlọ́run, ọkọ tàbí ìyàwó wọn, àwọn ọmọ wọn, àwọn òbí wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo mọ̀ dáadáa pé ayé kún fún ìkà. Ó sì rọrùn fún ìkórìíra láti wọ inú ọkàn ènìyàn. Ṣùgbọ́n dípò kí ìwọ jẹ́ kí ìkórìíra kí ó yí ọ ká, o gbọ́dọ̀ ṣí ọkàn rẹ sí ìmọ́lẹ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run ni ìmọ́lẹ̀ o. Jẹ́ kí ìmọ́lẹ̀ yìí di aṣọ ìjà tó máa dáàbò bò ọ́ lọ́wọ́ òkùnkùn. Ẹsẹ̀ láti rántí lónìí kìlọ̀ fún wa pé kí a kọ̀ iṣẹ́ òkùnkùn sílẹ̀ kí a sì wọ aṣọ ìjà ìmọ́lẹ̀. Ìmọ́lẹ̀ jẹ́ aṣọ ìjà gẹ́gẹ́ bí ọmọ ogun. Bí wọ́n ṣe nílò aṣọ ìjà láti yè àti láti ìkọlù ọ̀tá, bẹ́ẹ̀ ni ìmọ́lẹ̀ ń dáàbò bo ènìyàn kúrò nígbà tí gbogbo ó ń dáàbò bo ènìyàn lórí ọfà ìkórìíra tí ọ̀tá bá ta lù ú. Láti lè wọ aṣọ ìjà ìmọ́lẹ̀, o gbọ́dọ̀ kọ̀ iṣẹ́ òkùnkùn sílẹ̀ o. Ìwọ kò lè borí ọmọ aládé òkùnkùn bí o bá ní iṣẹ́ òkùnkùn nínú rẹ o. Ẹ̀ṣẹ̀ ni iṣẹ́ òkùnkùn tó tóbi jùlọ. Bí o bá sì gbé nínú ẹ̀ṣẹ̀, o gbọ́dọ̀ ronúpìwàdà, wọ aṣọ ìjà ìmọ́lẹ̀ kí o sì gbé ayé ìdúróṣinṣin ní ìwà òdodo. Bí ìgbésí ayé mi ṣe ń lọ síwájú, mo ti ní àwọn ìrírí ìjákulẹ̀ látọ̀dọ̀ ọ̀pọ̀ ènìyàn, àwọn tí ó jìnnà sí mi àti àwọn tí ó súnmọ́ mi gan-an ni mo ti ní irúfẹ́ ìrírí yìí. Àwọn aláìgbàgbọ́
àti díẹ̀ lára àwọn olùṣọ́ àgùntàn Ọlọ́run tí mo ti ní ìrírí ìjákulẹ̀ pẹ̀lú. Síbẹ̀ bí ó tilẹ̀ jẹ́ pé gbogbo èyí ó wà ó sì yọ ayọ̀ mi nù, ṣùgbọ́n èmi kò fi àyè gbà o. Mi ò dáwọ́ dúró láti na ọwọ́ àánú sí àwọn tó ti já mi kulẹ̀ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀, bí wọ́n tilẹ̀ ṣe tí wọ́n ṣẹ̀ mí lóòótọ́, tí wọ́n ṣe mí lóró. Ọkàn mi jẹ́ ààbò lábẹ́ aṣọ ìmọ́lẹ̀, èyí tí kò jẹ́ kí òkùnkùn kí ó wọ inú ọkàn mi. Olùfẹ́, má ṣe àrankàn mọ́, má sì ṣe fi ọkàn rẹ lé àwọn tí wọ́n ti dá ọ lóró, nítorí gẹ́gẹ́ bí Éfésù orí 6 ẹsẹ̀ 12 ṣe sọ, nítorí kì í ṣe ènìyàn ni à ń bá jagun o, bí kò ṣe àwọn ẹ̀mí búburú ojú ọ̀run, àwọn aláṣẹ, àwọn alágbára òkùnkùn ayé yìí. Ọ̀tá tòótọ́ ni èṣù o, ẹni tí ó fẹ́ gbin irúgbìn ìkórìíra sínú ọkàn rẹ kí òkùnkùn lè kún bẹ́ẹ̀. Má ṣe jẹ́ kí ó ṣe àṣeyọrí o. Dípò bẹ́ẹ̀, wọ aṣọ ìjà ìmọ́lẹ̀ nípa fífi gbogbo èrò rẹ ṣe ìfọkànsìn sí abẹ́ Kristi. Kọ gbogbo ìwà ẹ̀ṣẹ̀ sílẹ̀ o, kí o sì máa ronú lórí ọ̀rọ̀ Ọlọ́run ní gbogbo àkókò. Bí o ṣe ń ṣe bẹ́ẹ̀, mo gbàdúrà pé ayọ̀ yóò kún ọkàn rẹ o, ìwọ yóò sì máa ní ìrírí àlàáfíà Ọlọ́run tó ju ìmọ̀ ènìyàn lọ. Kókó àdúrà: tí iṣẹ́ òkùnkùn bá wà nínú ayé rẹ, rí i dájú pé o yọ wọ́n kúrò kí o sì wọ aṣọ ìjà ìmọ́lẹ̀. Ẹ̀já sọ pé bàbá mi, ohunkóhun tó bá lè jẹ́ iṣẹ́ òkùnkùn nínú ayé mi, Olúwa mú un kúrò, kí o fi aṣọ ìmọ́lẹ̀ rọ́pò. Mú iṣẹ́ òkùnkùn kúrò, fi aṣọ ìmọ́lẹ̀ kí o fi rọ́pò. Ọlọ́run yóò sì ṣe bẹ́ẹ̀ fún wa gẹ́gẹ́ ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ni orúkọ mi. Ẹ máa bá mi like, kẹ́ máa share, kẹ́ máa comment nípa ẹ̀, kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní Ọ̀run Ṣíṣí Yorùbá. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí sí Ọ̀run Ṣíṣí Yorùbá. Ọlọ́run Olódùmarè yóò tẹ́tí sí igbe àti ẹ̀bẹ̀ yín o. Ó dàbọ̀.